ẹ̀dọ̀kí ìròyìn lórí Bembeyeke TV. Abíọ́dún Ayọ̀yínká tí gbogbo ènìyàn ń pè ní Bàbá Ajasco kò tí ì kú o. Fẹ́mi Táíwò Ògúnròmbí tóun náà ń jẹ́ Bàbá Ajasco tó sì tún jọ Bàbá Ajasco bí ìmúmọ́ tó tún kópa ṣìkejì bíi ti Bàbá Ajasco nínú eré ló jáde kúrò láyé o. Òun ló ṣègbẹ́mìí-mì. Abíọ́dún Ayọ̀yínká tó jẹ́ èèkànkùgbù òṣèré orí ìtàgé tọ́pọ̀ ń pè ní Bàbá Ajasco, òun ló jẹ́ wípé kò tí ì gbẹ́mìí-mì. Ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ó mọ̀mọ́ rírì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn o. Nínú ọ̀rọ̀ tó fi síta, ó dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ dáadáa. Ó sì sọ̀rọ̀ báyìí pé orúkọ mi ni Abíọ́dún Ayọ̀yínká tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Ajasco. Èmi ò kú o, mo wà láàyè. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi. Mo dúpẹ́ fún ìfẹ́ yín. Àní mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ló bá tún tẹnu mọ́ àṣà rẹ̀ tó máa ń pè lásìkò tó bá ń ṣeré. Ó wí pé ó digbidigbidigbi o. Ó digbidigbidigbi gẹ́gẹ́ bó ṣe máa ń sọ. Abíọ́dún Ayọ̀yínká tí gbogbo èèyàn ń pè ní Bàbá Ajasco kò tí ì kú. Fẹ́mi Táíwò Ògúnròmbí ló jáde kúrò láyé. My name is Abíọ́dún Ayọ̀yínká, popularly known as Papa Ajasco. I am not dead. I am still alive. And thank you very much, my fans out there, for your concern. I really appreciate you people. Ire o. Like, ẹ máa wò ó lóní Bembeyeke. Àwọn agbébọn táwọn kan tún pè ní agbésùmọ̀mí sun bíṣọ́ọ̀bù ìjọ àgùdà mọ́lé gúrúgúrú. Lọ́jọ́ 15 oṣù kínní ọdún yìí làwọn ẹni ibi agbésùmọ̀mí lọ ṣàkọlù síjọ St. Peter's and Paul Catholic Church tó wà lópòpónà Daza ní Kavinkoro níjọba ìbílẹ̀ Paikoro ní ìpínlẹ̀ Niger. Wọ́n sì sun Very Reverend Father Isaac Achi mọ́lé gúrúgúrú. Bembeyeke gbọ́ pé bí àwọn agbébọn ṣe dé, wọ́n gbìyànjú láti wọlé àmọ́ ó ṣòro díẹ̀ ni wọ́n bá kúkú sọná sí ilé ọ̀hún àti bíṣọ́ọ̀bù fúnra lára ẹ̀. Ìgbákejì bíṣọ́ọ̀bù náà, Father Collins, níbi tó ti ń sá lọ ló bá fara gba ọta àbọn. Lẹ́yìn ọ̀rẹ́yìn oríṣìí kò ń yọ nítorí pé ó ti ń gbàtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn tẹ́nikẹ́ni kò mọ̀. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger DSP Wàsíù Abíọ́dún sọ pé aago mẹ́ta òru òun ni wọ́n wá ṣòro náà. Kódà kí a ta gbọ́ lágbègbèsẹ̀ tá a sì wá síbẹ̀, a sì ti ń gbìyànjú láti fimú fínlẹ̀ wá àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà. Àfẹ́kọ́wọ́ bá wọn kí wọ́n lè jó lamba pa wájú òfin. Wọ́n ti gbé òkú tí wọ́n sun náà kúrò tíwádìí sì ti bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀ṣọ́kà lórí ikú ẹni tó jẹ́ bíṣọ́ọ̀bù ìjọ àgùdà Very Reverend Father Isaac Achi eléyìí tí wọ́n pa tí wọ́n sì jó mọ́lé gúrúgúrú ní ìpínlẹ̀ Niger. Ọ̀pọ̀lọpọ̀ ló ròyìn bíṣọ́ọ̀bù náà gẹ́gẹ́ bí adarí rere eléyìí tó sì bà nínú jẹ́ jọjọ pẹ̀lú irú àkọlù tó wáyé ọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ ló ní ibo la fẹ́ bá yàrá já gan lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ àti àkọlù tó ń wáyé sáwọn ìránṣẹ́ Ọlọ́run. Kò tún wá ṣàwọn ìránṣẹ́ Ọlọ́run nìkan àtàwọn èèyàn míì láwùjọ. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀, ègún àláré. Bembeyeke TV, Olúwatóbi lọ́ba fáṣùbà. Ẹ máa gbọ́ always, ẹ like ẹ subscribe, ẹ lóye yìí bolúkà ti fi wáyé àti Bembeyeke. Olórin ìlú mọ̀ọ́ká ni ó ti padà ń fẹnu gbolẹ̀ o fáwọn ẹ̀yà Ìgbò. Olórin Ọláwálé Braimo táwọn èèyàn mọ̀ sí Braimo, òun ló ti tọrọ àforíjì ńlá. Ó ní àṣìṣe ni mo ṣe, ẹ má mà bínú. Ẹ̀yin ará
gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà tí í ṣe ìgbò ẹ má bínú o ẹ jèbùrẹ́ awolùgbẹ̀bẹ̀ mẹ́bí àgbà tí ò bínú òun lọmọ rẹ̀ pọ̀ ó ní lórí ọ̀rọ̀ tí mo sọ sí olùdíje sípò ààrẹ tó wá látàpá abẹ Peter Obi bí mo sì sọ wípé ẹ̀yà ìgbò bóyá tiẹ̀ lè dépò ààrẹ ó ní ṣùgbọ́n ẹ má bínú bí ẹ ò bá gbàgbé ṣáájú tí Ọláwálé Ibrahimo tó ti sọ̀rọ̀ síta lójú òpó abẹ́yẹfò Twitter rẹ̀ níbi tó ti bẹnu àtẹ́ lu àwọn tó wá láti ẹkùn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà tí í ṣe ẹ̀yà ìgbò onírúurú ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí sọdá kọlura wọn lójú òpó ayélujára ọ̀pọ̀lọpọ̀ ló sì ti bẹ̀rẹ̀ sí gbé ọ̀rọ̀ ẹ̀pọ̀ yẹnu wọ́n bá bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ̀wé wípé ń ṣe ni kò gbọ́dọ̀ gba àmì ẹ̀yẹ tí wọ́n fẹ́ fún nílẹ̀ adúláwọ̀ ìgbẹ̀yìngbẹ́yìn àwọn kan ní èyí gan ló gbó jìgìjìgì tó fi padà fẹnu ara ẹ̀ gbolẹ̀ wípé kí wọ́n má bínú o kí wọ́n jèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ ọ̀pọ̀ ló sì sọ pé ó dàbí ipò ti gbowó lọ́wọ́ olóṣèlú torí tẹ́ ẹ̀ bá gbàgbé ń ṣe ló ń ṣe àgbélárugẹ fún Bọ́lá Ahmed Tinubu tó ń díje fúnpò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ọ̀pọ̀ ní ṣèbó lórin ni Ọláwálé Ibrahimo kò yẹ kó dá sọ́rọ̀ òṣèlú kó dúró jẹ́jẹ́ ká má bàa fèérí igi yóbìrì rẹ̀ lára Olúwatóbilọ́ba Fásùgbà ló kóròyìn jọ òun náà ló kà á. Bembeyeke TV jẹ́ ìkànnì tó o ti lè ríròyìn bó ṣe ń lọ wò nígbà gbogbo ọ̀pọ̀ ló ti ń fojú sọ́nà fáwọn ojúlówó ìròyìn àti ètò lédè àbínibí wa kí ẹ lè máa rí wò ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín ẹ tẹ notification bell option all ẹ like ẹ kẹ comment ló bá tán gbogbo ìgbà tí ìròyìn bá ti balẹ̀ wàjà ní ìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín Bembeyeke TV ojúlówó ìsọfúnni ẹ máa wò ó lóní Bembeyeke. àlọ́pọ̀ kàbí ti sún síwájú orí wákàtí yàtọ̀ gidi gan-an lọ́mọ gidigba ò ṣílẹ̀kùn ẹni bá ní kọ́kọ́rọ́ ṣòun ló lè ṣílẹ̀kùn ilẹ̀kùn ní Bembeyeke gangan ní kẹ́ máa wò ọ̀dọ̀ ọmọ Fásùgbà.